ẹ̀yin ènìyàn wa ó dojú ẹ̀ ó ṣẹlẹ̀ o. Àwọn olùkọ́ tí àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí tí wọ́n kó lọ àti àwọn ọmọ iléèwé ní ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún ti ṣe fọ́nrán míì síta o. Àwọn agbésùmọ̀mí wọ́n tún ti da fọ́nrán wọn síta o. Ẹ wo principal lẹ́ ń wò yìí, ìyẹn ni ìyáàfin Rachel, àwọn lẹ́ ń wò yìí o, àti olùkọ́ tó gbé ọmọ ọdún kan sẹ́yìn yẹn, àwọn lẹ́ ń wò yìí o. Wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n jọ̀ọ́. Wọ́n ní àwọn agbésùmọ̀mí ní pé negotiation àwọn nílò, wípé kí wọ́n dúnàádúrà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wọ́n ní kẹ́ ẹ dúnàádúrà pẹ̀lú wọn. Wọ́n ní nǹkan tí wọ́n ní wọ́n nílò nìyẹn o. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ará ìlú wípé kí wọ́n jọ̀ọ́ gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà láti wá yọ àwọn jáde níbi tí àwọn wà, pé kí wọ́n dákun kí wọ́n má jẹ́ kí wọ́n pa àwọn. Ẹ wo principal yìí, tẹ́ ẹ bá ṣe àkíyèsí principal yìí, ìyáàfin Rachel yìí, ẹ rí wípé wọ́n ti rù sí fọ́nrán tí wọ́n kọ́kọ́ ṣe nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí wọn gbé. Èní ló pé ọjọ́ 14, ọ̀sẹ̀ 2, ọjọ́ Ẹtì. Ẹ má gbàgbé pé wọ́n jí wọn gbé ní ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún 2026. Èní ni ọjọ́ 29 oṣù karùn-ún 2026 o, tí wọ́n ti ṣe fọ́nrán míì síta o. Ẹ wo ìyáàfin, ẹ wo principal, wọ́n ti rù Elédùmarè. Wọ́n ní nínú òjò, nínú oòrùn, nínú gbogbo ẹ̀ làwọn wà. Bí táwọn wà kò sí nǹkan kan bẹ́ẹ̀. Inú oòrùn bójò rọ̀, orí àwọn ló rọ̀ lé lórí. Bí oòrùn rọ̀, orí àwọn ló rọ̀ lé lórí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìjọba, ẹ̀yin gómìnà, rẹ́ẹ̀pù, sínétọ̀, mínísítà, ẹ dìde sọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ọba aládé, ẹ bá wa bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀. Ẹ bá Ṣèyí Mákindé sọ̀rọ̀ kí wọ́n fi àwọn ọmọ lọ́mọ sílẹ̀ àti olùkọ́. Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn o. Elédùmarè. Good morning. Today is the 27th of May, 2026. About 13 days ago, we have been picked from work, and still now we are still in the bush, and we are begging you, President Tinubu, Governor Seyi, and every other woman in Nigeria to please help us. I'm calling on NUT and COPS to help us, to talk to them. We don't need force. All they have to do is to negotiate with them and release us. We are in the cold. We are under the sun. We are under the rain. The children and the adults as well. Please, we are begging you. We are begging you. Don't let them waste our lives. They are getting impatient and frustrated. Please help us. We are begging you in the name of God. Please help us. Please help us. Please help us. Don't just leave us here. Don't forget us in the bush. Please answer them on time. Please. This does not call for force at all. Please just negotiate with them and dialogue with them. Ẹ jọ̀ọ́, à ń bẹ̀ yín ni. Ọlọ́run la fi bẹ̀ yín, ẹ dákun, ẹ ṣàánú wa. Eléyìí ti pọ̀ jù, ẹ dákun, nínú òjò, nínú ẹ̀rùn, ẹ dákun, ẹ ṣàánú fún wa. Àtọmọ kékeré àtàgbàlagbà, ibi kan náà la wà, ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú fún wa. Òní ló ti pé ọjọ́ 13 tá a ti lọ, ẹ dákun, ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀. A fẹ́ kẹ́ ẹ bá wọn jà rárá, ẹ dákun, ẹ má bá wọn jà. Ẹ ṣàánú wa, tí wọ́n á béèrè lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ fi fún wọn, ẹ dákun, ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́, torí Ọlọ́run ni, ẹ dákun, ẹ ṣàánú fún wa, ẹ jọ̀ọ́. We are pleading unto our governor, Engineer Seyi Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life.
please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. President Tinubu, please negotiate with these puppies. These people, please help us. Whatever they want, please give to them. Please help us save our life. Today again is Children's Day. About 14 days now, we are here in the bush. Please help us, help us. We are calling on to the Obas. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba, ẹ dákun ẹ bá wa dá sí i. Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin èèyàn, ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ bá wa báwọn ìjọba wa sọ̀rọ̀. Ẹ dákun gbogbo tí wọ́n bá fẹ́, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn kí wọ́n má bàa pa wá dànù. Ẹ dákun ẹ ṣàánú wa, gbogbo tí wọ́n bá béèrè, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn. Ẹ bá wa ṣe fún wọn. Kẹ́mi wá bọ́ ṣòfò. Ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ lẹ́nu ìyáàfin Rachel, principal iléèwé community high school tí wọ́n ti lọ kó wọn níjọba ìbílẹ̀ Oríire. Ẹ wò wọ́n dáadáa. Tẹ́ ẹ bá wò wọ́n, kẹ́ ẹ wá wo fọ́nrán ilé tí wọ́n kọ́kọ́ ṣe lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ẹ rí i pé wọ́n ti rú. Wọ́n ní bí òòrùn rọ̀, orí wọn ló ń rọ̀ lé lórí. Òjò ń rọ̀, orí àwọn ni. Ẹ tiẹ̀ kọ́kọ́ wo àwọn ọmọ kéékèèké yẹn. Ṣèyí Mákindé, ẹ ro tàwọn ọmọ kéékèèké yìí. Àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ọlọ́mọ, kí ni wọ́n ń jẹ níbẹ̀ yẹn? Kí lẹ mọ̀ tí wọ́n ń jẹ? Ipò wo lẹ mọ̀ táwọn ọmọ wọ̀nyẹn wà? Nínú igbó lábẹ́ àwọn agbésùmọ̀mí Ṣèyí Mákindé, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Ẹ bá wa rò sí ọ̀rọ̀ yìí. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀, wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ bá wọn dá sí ọ̀rọ̀ yìí sẹ́. Wọ́n ní wọ́n sọ pé kí wọ́n dúnàádúrà. Ní àkọ́kọ́, àwọn agbésùmọ̀mí yẹn wọ́n ní Ṣèyí Mákindé làwọn fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ Ṣèyí Mákindé ṣé ẹ tí rí wọn bá sọ̀rọ̀ ni? Kí ni wọ́n sọ? Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lé lórí? Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lé lórí? Níbo ni àwọn Air Force wà? Ṣé àwọn Air Force ṣé wọn ò lè lo intelligence láti lọ wo ibi tí wọ́n wà yẹn ni? Ẹ bá wa gba àwọn ọmọ wọ̀nyí jáde, ẹ dákun. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ ilé ìwé yìí, ẹ má jẹ́ kó dàbí ọ̀rọ̀ ti Ṣíbọ́gẹ́ ní 2015, 2014. Ẹ̀rọ tìkúnlẹ̀ abiyamọ, àwọn ọmọ kò lè yàn, àwọn ọmọ tó rò ń jẹjẹ gan tẹ́lẹ̀, àwọn ọmọ tó sì gbé ayé ìrọ̀rùn fún tẹ́lẹ̀, tó jẹ́ pé òbí ni wọ́n ń gbàwìn gàrí gbàwìn ẹ̀kọ́ kọ́mọ tó jẹun lọ ilé ìwé. Ṣé irú àwọn ọmọ wọ̀nyẹn ló yẹ kí wọ́n ti wá jí gbé, kí wọ́n ti wá wà nínú igbó níwájú ìbọn ní oríṣiríṣi tí wọ́n kó tì wọ́n níbẹ̀? Ẹ dákun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń darí nílẹ̀ Yorùbá, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin ọ̀tọ̀kùrú ìlú, Ṣèyí Mákindé, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wa gbé ìgbésẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa pín ètò yìí kó dọ́dọ̀ wọn. Ṣèyí Mákindé, àwọn tíṣà olùkọ́ wọ́n ti ṣe fọ́nrán síta o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dá wọn lóhùn, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yà ní dààmú o. Ẹ wo nǹkan tí wọ́n sọ ilẹ̀ Yorùbá dá o. Lónìí nítorí òṣèlú. Eléyìí ó ga. Àṣàkẹ́ TV show.